Ọlọ́run bá mi sọ̀rọ̀ pé spiritual again ni o another sọ tẹ́lẹ̀ pé unless we have the spiritual leaders that are the cutting edge until they come together. Kí ni àwọn spiritual leaders tó wà the cutting edge? Àwọn tó gbọ́ ohùn Ọlọ́run ní gbogbo ìgbà wọ́n jẹ́ bí bàbá fún wa. Bí irú àwọn bàbá wa Olukoya. Bí irú bàbá Adeboye. Kan parapọ̀. Ọjọ́ wo lẹ ti gbọ́ pé gbogbo wọn parapọ̀ tó gbàdúrà fún Nàìjíríà rẹ̀? Denomination mi ni gbogbo wọn bá kiri. Mi ò bú wọn pọ̀ tó tọ́ mo sọ fún yín. Ọlọ́run fi hàn mí pé ìyàn tó ń rákòrò la ní tẹ́lẹ̀, ìyàn tó ń fò la máa. Mo wá ní Ọlọ́run kí ni ìtumọ̀ kí ni ìṣàánú mi. Ẹ̀mí Ọlọ́run wá sọ wípé ìgbékalẹ̀ wà nínú ìjọba òkùnkùn. Fún nǹkan méjì. Nǹkan méjì yẹn ó yàtọ̀ sí à ń kówó jẹ àkówó jẹ o. Nǹkan méjì yẹn ló máa jẹ́ kí individual ká lè ní employment ara wa tí ó yẹ pé wọ́n bá tẹ̀ ń kówó wa jẹ ní gọ́ọ̀mẹ̀ntì àwa náà máa ní nǹkan lọ́wọ́ ara wa. Wọ́n á ní nǹkan méjì wo. Kí ni nǹkan méjì náà? Ká tiẹ̀ gbà pé kì í ṣàsọtẹ́lẹ̀ ẹ̀yin náà ẹ wò ó. Ó ní galloping inflation ìyàn tó ń fò ó máa bẹ̀rẹ̀ ìyàn tó ń rákòrò la ní tẹ́lẹ̀ pé ìyàn mú ó sì ń rákòrò ni èyí tó ń fò ń bọ̀ lọ́nà. Nǹkan bí ọdún méjì sẹ́yìn ni ẹ̀mí yẹn ti sọ mi pé tí Akeredolu tó bá pẹ́ láyé ó ràánú gbà. Ẹ̀mí ò mọ gbogbo nǹkan tó tẹ̀ ń ṣẹlẹ̀ tẹ̀ ń sọ yìí. Nǹkan tó dẹ̀ fà á torí pé mo fi ẹ̀mí bá ọ lọ. Àmọ̀tẹ́kùn yẹn kò sí rọ́ńbẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àmọ̀tẹ́kùn yẹn ó bà nǹkan jẹ́ láàrin àwọn Fúlàní. So nípa ti bẹ̀ yẹn ìyẹn ni mo tẹ̀ ti kọ́kọ́ rí pé kò ní pẹ́ tá máa mú lọ. Ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rí tẹ àwọn ìjọba òkùnkùn tí bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò ní ìjọba òkùnkùn tó ń tẹ̀lé oníkálukú ló máa múra sọ̀rọ̀ ara ẹ̀. Nítorí tí wòlíì sọ yẹn èmi ò lè sọ pé bóyá nǹkan tí wòlíì sọ bóyá irọ́ ni or not torí èmi kọ́ ló bá sọ̀rọ̀ ó lọ́nà ló bá wọn sọ̀rọ̀. But nǹkan tí mo kàn tún rí lórí ọ̀rọ̀ Akeredolu ni wípé ó tara bọ òṣèlú jù fún ìhà ara rẹ̀ wípé èmi ìfẹ́ wàhálà ẹni tó ń dà mí tó bá wẹ tó ń dà ẹ́ ń gbogbo ìgbà ò ní pẹ́ láyé ìwọ ni wàá múra sọ̀rọ̀ ara ẹ̀. So nǹkan tí mo rí nìyẹn sà bọ̀ nípa tí àwọn Fúlàní yẹn àánú lórí gbà tí wọ́n ti pa tipẹ́. Pé àánú gan lórí gbà dé àsìkò táwa yìí. 2 years ago kó tó di kó ṣẹ̀ wá jáde láyé. 2 years ago lẹ́mí mi ti ń sọ pọ́kùnrin yìí ò lè pẹ́ láyé. Táwọn èèyàn bẹ̀rẹ̀ sí í sá fáwọn tó bá ń jẹ́ good luck tàbí lucky nítorí pé igbákejì Akeredolu fúnra ẹ̀ náà orúkọ rẹ̀ ń jẹ́ lucky náà tó ń jẹ́ lucky orí mi sàn ayédàtiwa lórúkọ rẹ̀ ń jẹ́. Wọ́n ní àfi kéèyàn máa sá fún àwọn èèyàn tó kọ wọn bá ti tó lórúkọ ẹni. Káyé fi lucky ṣe igbákejì mọ́. Ẹ gbọ́ kí lè rí sí. Ṣé ẹ rí kinní kan wà táwọn èèyàn máa ń pè ní coincidence. Coincidence ni wípé ó bọ̀ síra wọn ni. Ṣùgbọ́n ó káwọn tó kù ló ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n. So orúkọ ó fìdí múlẹ̀ nínú bíbélì. D-Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Flash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Flash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Flash Express Logistics Services. Your convenience is our priority. Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé àsìkò ti ọdún tó wà lóde. Mo kí yín o, ẹ kú kalẹ̀, Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo kí yín sà. Ẹ káàsán.
ẹ jọba káwọn tó wò yín jákèjádò àgbáyé. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri gbogbo àgbáyé, mo kí yín, èmi ni Apostle Daniel Ayọ̀ọ́lá ti inú ìjọ The Trust of Christ and Miracles Church ìgbẹ́kẹ̀lé Kristi àti iṣẹ́ ìyanu tó wà ní H Court Street, Adigbe, Abẹ́òkúta. tọ̀. Kì í ṣèròyìn mọ́ wípé gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu táwọn èèyàn ń pè ní Àkẹ́tì ó kú. Ṣùgbọ́n ṣáájú kó tó kú, onírúurú àwọn àsọtẹ́lẹ̀ àwọn wòlíì ló wà lóde. Kì í ṣe wòlíì kan ṣoṣo ló ti sọ àsọtẹ́lẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n sọ àwọn àsọtẹ́lẹ̀ wọn yìí lórí ọ̀rọ̀ ibi tí ọ̀rọ̀ rẹ̀ ó bá já, wòlíì kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Ọlágúnróyè ó ṣàlàyé pé àfi kó tètè lọ bẹ àwọn ará Ọ̀wọ̀ tí ṣe ìlú rẹ̀ níbi tó ti wá nítorí wọ́n ń bínú sí i. Ó ní ara nǹkan tó sì ń fa ìbínú ni wípé Àmọ̀tẹ́kùn tó gbé kalẹ̀ àti pé kò jẹ́ kí àwọn lè rí ẹ̀jẹ̀ mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ka oríṣiríṣi sílẹ̀ títí lẹ́yìn ìgbà tó di pé Akeredolu kú. Ó tún wá jáde síta láti sọ pé ó rèé o, gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ ọjọ́ kìíní àná. Àwọn wòlíì mi náà tún wá bọ́ tàbá pé ṣé ẹ rántí àsọtẹ́lẹ̀ àwọn o. Pẹ̀lú èyí, ṣáà fẹ́ sọ wípé báwọn wòlíì yẹn ṣe kí sóde tó, ṣáà fẹ́ sọ pé òótọ́ ni ìran wọn ni àbí èké? Ẹ ṣé o gbogbo èèyàn, atọ́kùn, ẹ ṣé lẹ́ẹ̀kan sí i. Inú mi dùn fún àǹfààní tí ẹ fún mi láti wá sórí ètò yín torí wípé èmi nìkan kọ́ ló wà káàkiri gbogbo àgbáyé. Ṣùgbọ́n ẹ mọ̀ pé nǹkan tí mi ò bá mọ̀ mi kì í dá sí i. Lórí ọ̀rọ̀ Akeredolu, number one mi ò tẹ̀ ń dá sọ̀rọ̀ politics lọ títí, ṣùgbọ́n nǹkan bí ọdún méjì sẹ́yìn ni ẹ̀mí yẹn ti sọ mi pé tí Akeredolu tó bá pẹ́ láyé ó ràánú gbà. Ẹ̀mí ò mọ gbogbo nǹkan tó tẹ̀ ń ṣẹlẹ̀ tẹ̀ ń sọ yìí. Nǹkan tó dẹ̀ fà á torí pé mo fi ẹ̀mí bá ọ lọ. Àmọ̀tẹ́kùn yẹn kò sí rọ́ńbẹ̀ lóòótọ́, ṣùgbọ́n Àmọ̀tẹ́kùn yẹn ó bà nǹkan jẹ́ láàrin àwọn Fúlàní. So nípa ti bẹ̀ yẹn, ìyẹn ni mo tẹ̀ ti kọ́kọ́ rí pé kò ní pẹ́ tá máa mú lọ. Ẹlẹ́ẹ̀kejì, ṣẹ́rí tí àwọn ìjọba òkùnkùn síbẹ̀ kò sẹ́ni tí ò ní ìjọba òkùnkùn tó ń tẹ̀lé, oníkálukú ló máa múra sọ̀rọ̀ ara ẹ̀. Nítorí tí wòlíì sọ yẹn, èmi ò lè sọ pé bóyá nǹkan tí wòlíì sọ bóyá irọ́ ni or not. Torí èmi kọ́ ló bá sọ̀rọ̀, ó lọ́nà ló bá òun sọ̀rọ̀. But nǹkan tí mo kàn tó rí lórí ọ̀rọ̀ Akeredolu ni wípé ó tara bọ òṣèlú jù fún ìhà ara rẹ̀. Ó tara bọ òṣèlú jù fún ìhà ara rẹ̀. Bẹ́ẹ̀ni. Lọ́nà wo? Akeredolu number one, mo like ẹ̀ fún nìkan gbóyìnbó. I love his spoken English. Mo like ẹ̀, ó dẹ̀ ní làákàyè gidi gan. Ṣùgbọ́n èrò tó ń rò ti pọ̀ jù lórí ọ̀rọ̀ pé a fẹ́ gbé ayé yìí. Ẹni tí mo tún repeat ẹ̀, mo like ẹ̀ o, ṣùgbọ́n kò sí bá ṣe lè sọ̀rọ̀ ènìyàn tá à ní sọ nípa àléébù ẹ̀ náà. Mi ò mọ ẹni tí ó jẹ́ deputy ẹ̀ ńgbà kan, wọn ló bá fa wàhálà. Agboola Ajayi ni deputy alákọ̀ọ́kọ́. Ó bá yẹn fa wàhálà. Ó ló tó bá ilé yìí náà fa wàhálà. Ìyẹn Lucky Ayédatiwa orí mi sàn. Ẹ wá mọ nǹkan tó wá wọ̀sì jù ní wípé ẹni yẹn lè má wàá dáa tó, ṣùgbọ́n ó dára lé òṣèlú jù fún ìhà ara rẹ̀. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. That is pé wípé èmi ìfẹ́ wàhálà ẹni tó ń dà mí tó bá wẹ tó ń dà ẹ́ ń gbogbo ìgbà ò ní pẹ́ láyé. Ìwọ ni wàá múra sọ̀rọ̀ ara ẹ̀. So nǹkan tí mo rí nìyẹn sà. Nípa Akeredolu. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín sà. Bọ̀ nípa tí àwọn Fúlàní yẹn àánú lórí gbà tí wọ́n ti pa tipẹ́. Pé àánú gan lórí gbà dé àsìkò táwa yìí. 2 years ago kó tó di kó ṣẹ̀ wá jáde láyé. 2 years ago lẹ́mí mi ti ń sọ pé ọkùnrin yìí ò lè pẹ́ láyé. Mi ò dẹ̀ mọ̀ bí mo ṣe lè gbàdúrà fún. Àdẹ̀ fún mi lórí ọ̀fẹ́ láti gbàdúrà fún. I'm very very sorry to say o. Ẹ má sì lè gbọ́ o. Lórí ọ̀fẹ́ àti gbàdúrà fún. Èmi kéèyàn bọ́ sórí ìkúnlẹ̀ kó sì ra ohun ẹ̀bẹ̀ sọ́wọ́ lọ́hùn pé bíi báwo. Ìdí tí mò ń sọ ni wípé normally iṣẹ́ mi ni. Yẹ kí n gbàdúrà fún. Ṣùgbọ́n wípé kí nǹkan wá bíi flash kó má rántí mọ́. Ni mo fi ní fún mi lórí ọ̀fẹ́. Torí pé nǹkan pọ̀.
ṣùgbọ́n ó flash mi bí ẹ̀ẹ̀mejì ìgbà míì tí n bá rí lórí ọkùnrin ìṣó máa pẹ́ láyé ṣá ṣùgbọ́n ọkàn mi ò lọ bẹ̀ pé ó máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n a fi flash mi bíi méjì 2-3 times. Ó dáa, àwọn kan sọ wípé ṣáfẹ́ sọ pé Akeredolu ò gbọ́ irú àwọn àsọtẹ́lẹ̀ táwọn wòlíì ìgbà yẹn tí wọ́n ní àwọn ń sọ síta ní láti tèmúra sọ̀rọ̀ ààrẹ ẹ gbọ́. Ó lè gbọ́ ó dẹ̀ tún lè gbọ́ kó má kọbi ara sí torí pé alágbára máa ń ní àfojúdi nígbà míì alágbára ó níbi tóun náà ti lágbára nínú ẹ̀mí ìyàwó náà mọ̀ agbára tàpò náà dẹ̀ wà ń bẹ̀ so most of the time agbára máa ń pààyàn bí ọtí ni ó lè gbọ́ kó má kọbi ara sí bó ṣe rí nìyẹn sà. Ó dáa tá a bá tún ní àwò ọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ nípa orúkọ nílẹ̀ Yorùbá wọ́n máa ń sọ pé orúkọ máa ń roni o kì í ṣe téèyàn fi ṣeré. Fún àpẹẹrẹ tẹ bá rántí ìgbà tí Goodluck Jonathan tó ní ẹni tó ń ṣe igbákejì ńgbà yẹn ìyẹn igbákejì orílẹ̀-èdè ẹni tó jẹ́ bí Goodluck Jonathan nígbà tó wà ní igbákejì tó sì wà ní igbákejì tí ó sì ní ààrẹ ńgbà yẹn ìyẹn ọ̀gá rẹ̀ ìgbà yẹn Umaru Musa Yar'Adua ó jáde láyé. Àwọn kan ní ara ń dá ń sọ rèé o orúkọ a máa roni káwọn èèyàn bẹ̀rẹ̀ sí sá fáwọn tó bá ń jẹ́ Goodluck tàbí Lucky nítorí pé igbákejì Akeredolu fún rẹ̀ náà orúkọ rẹ̀ ń jẹ́ Lucky náà tó ń jẹ́ Lucky Orímisàn Ayédàtiwà lórúkọ rẹ̀ ń jẹ́. Wọ́n ní àfi kéèyàn máa sá fún àwọn èèyàn tó kọ wọn bá ti tó lórúkọ ẹni. Káyé fi Lucky ṣe igbákejì mọ́. Ẹ gbọ́ kí lẹ ń ṣe. Ṣé ẹ rí kinní kan wà táwọn èèyàn máa ń pè ní coincidence. Coincidence ni wípé ó bọ̀ síra wọn ni. Ṣùgbọ́n ó láìkí orin kan ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ó ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ó ṣeun ó tún wá sọ pé àná mi sọ̀rọ̀ ó ṣeun o òní mi sọ̀rọ̀ ọ̀la mi á tún sọ̀rọ̀. Orúkọ nítumọ̀. Orúkọ ní mínì. Ẹ fún alápẹ̀rẹ̀. Jákọ́bù olùfẹ́ Ọlọ́run ni ẹni tí Ọlọ́run fẹ́ gidi gan ni Jákọ́bù ni bàbá àti ìyá ẹ̀ sọ. Kí ló dé tí Ọlọ́run fi Jákọ́bù sí ẹnu bàbá ẹ̀ àti ìyá ẹ̀ ìtumọ̀ Jákọ́bù dẹ̀ ní olùrẹ́nijẹ. Ṣé a fẹ́ sọ pé àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ò mọ̀ pé olùrẹ́nijẹ náà sọ ọmọ wọn ni? Àṣì wọn ní òye Ọlọ́run tó ti mọ̀ pé ìrẹ́jẹ wà ń bẹ̀ ló fi orúkọ yẹn sẹ́nu wọn pẹ̀lú èsì máa rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ jẹ. Ẹ wá wo nínú ìrẹ́jẹ yẹn gan tọ́lọ́run wá fẹ́ pọ́níṣẹ́ ìfà Ọlọ́run pọ́níṣẹ́ gidi gan ó tún sáfẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ńgbà tó cheat ẹ̀gbọ́n ẹ̀ tán. At the end of the day ńgbà tó bá áńgẹ́lì jagbọ́n àjàyè tọ́lọ́run sọ pé ó ti tó gẹ́ áńgẹ́lì wá sọ wípé arákùnrin ó mọ̀ pé ilẹ̀ ti fẹ́ mọ́ ni òun bá mi jagun lóru ó fẹ́ tú àṣírí mi wọ́n ń rí áńgẹ́lì láàárọ̀ lọ ní gbangba báyẹn ó ní mi ì nífẹ̀ẹ́ lẹ̀ àfi tó bá bùkún mi. Ìgbà tí Jákọ́bù tí ò fi áńgẹ́lì lẹ̀ áńgẹ́lì wá ní òkè kí ni orúkọ ẹ̀ kì í ṣe pé kò mọ̀ ó ní Jákọ́bù ó ní òkè jẹ́ kí n wo kọ̀ǹpútà ọ̀run ó switch sí kọ̀ǹpútà ọ̀run rí pé ààrẹ nìjẹ́ ló ń jẹ́ ó wá ní arákùnrin tá a bá yí orúkọ yìí padà o ò lè rọwọ́ mú láyè òun la fi yí padà sí Ísírẹ́lì. Ísírẹ́lì jẹ́ ọmọ ọba níwájú Ọlọ́run àti ènìyàn ọmọ bàbá lèmi ṣe so orúkọ yẹn ṣe pàtàkì gidi gan. Ìgbà kan wà wòlíì kan fọ́ etí wòlíì Jeremáyà ní Bíbélì ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ sórí yẹn. Ó wá ní pé ìwọ fọ́ etí mi kí lorúkọ rẹ ó ní Pásúrì Pásọ̀ ó ní wòlíì ní mo yí orúkọ rẹ padà sí Magọmísíbábù ìwọlé ò ṣe ìnira fún ara rẹ. So ń sìn àwọn èèyàn ti tẹ́ pé àwọn èèyàn ń gbá rìsáàchì ni èmi ò tiẹ̀ mọ nǹkan tẹ́ ẹ̀ sọ yìí ṣùgbọ́n àwọn tó bá sọ̀rọ̀ yẹn wọ́n rí sọ.
báwọn tó bá sọ̀rọ̀ yẹn wọ́n rí sọ. wọ́n rí sọ because orúkọ ń ro ni gẹ́gẹ́ bí nǹkan tẹ̀ sọ ẹni pé mo sọ pé kan wà tó ń pè ní circumstance. báwo ló ṣe wá sí pé Nigerian politics ò ní Lucky alákọ̀ọ́kọ́ ọ̀gá ẹ̀ kú ó débẹ̀ Nigerian politics ní Lucky ẹlẹ́ẹ̀kejì ègé yìí ọ̀gá ẹ̀ kú ó débẹ̀ so ẹni tó bá sọ àwọn tó sọ ń yẹn pé àwọn ló fi Lucky ṣe gbákejì wọ́n mọ̀ nǹkan tó ń sọ. torí pé bẹ́ẹ̀ ni ẹni tó ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ló sọ pé ẹni tó jìn sí kòtò ló kọ́ àwọn ará wájú lọ́gbọ́n. bẹ́ẹ̀ ni sọ́ọ̀rì ìyẹn má bínú àsìkò òtá sì sọ dáríjì mi ó káwọn tó kù ló ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n so orúkọ ó fìdí múlẹ̀ nínú bíbélì ọkùnrin tó ń pè ní Jábésì àgbà tí ó yí orúkọ ìpadà tí ẹ bàjẹ́ ni bàbá ìyá ẹ̀ tẹ̀ ló àwọn kò yẹ tó bá jẹ́ pé wọ́n ń pè yàn ní àjẹ́ gidi tó jẹ́ pọ́nbélé ìyá Jábésì ló ń jẹ́ bẹ́ẹ̀ àjẹ́ pọ́nbélé ní àjẹ́ tó ti kọ́ọ̀sì èèyàn nínú ìjọba òkùnkùn wọ́n sọ pé orí eléyìí lè lọ sọ láàrin gbogbo ìgbò wípé èmi ni mo dẹ̀jẹ̀ lé ẹ lórí ò lè ṣe rere torí wípé ó dẹ̀ sọ̀rọ̀ sọ kí ìyá èèyàn jáde sìn torí pé àwa Yorùbá tàti ẹ̀mọ̀ràn sìn wọ́n á lẹ̀ kókó ipa ẹni bẹ́ẹ̀ ni so ìyá Jábésì wá jáde síta lẹ́yìn ìgbà tó ti gégùn yẹn lé tẹ́lẹ̀ ó ní ìwọ ọmọ yìí ọmọ ìbàdàn jẹ́ ní o jẹ́ ò ní gbórí láyé ọmọ náà tún wá ṣe kínní kan kò bá ìyá ẹ̀yìn òdì torí pé ó mọ̀ pé ó fìdí múlẹ̀ nínú bíbélì pé bọ̀wọ̀ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó wá lọ sí orí òkè ó wá lọ bá Ọlọ́run tó ju ìyá ẹ̀ gan lọ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyá wọn lájẹ́ lóòótọ́ ṣùgbọ́n tó bá tún wá bá fi ìyá mi àjẹ́ ní ẹ̀ ó tó finish ara ẹ̀ ni ó ní ẹni tó wà níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ló pé wá lọ níbi ìkọ̀kọ̀ lọ bá ọ̀gá ògo lọ sọ̀rọ̀ nínú ìwé orin Dáfídì orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún Psalms chapter 18 verse 17 ó ní Ọlọ́run gbà òun lọ́wọ́ àwọn ọ̀tá òun tó jù òun lọ nítorí pé wọ́n jù òun lọ púpọ̀ Ọlọ́run tú òun sílẹ̀ so bó ṣe rí nìyẹn so atọ́kùn mo láìkí question tẹ béèrè yẹn ó jù bẹ́ẹ̀ lọ nípa títa bá ní pé ká máa sọ ó lè ní àwọn kan míì tẹ́ fẹ́ bá mi sọ àní kò ń bí nítorí náà orúkọ ó fìdí múlẹ̀. torí mo tún ṣe ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ orúkọ ìbéèrè dẹ̀ ṣì wà lórí ẹ̀ àwọn èèyàn míì wà wọ́n fẹ́ràn láti máa sọ ọmọ ní àwọn orúkọ ilẹ̀ òkèèrè lọ́hùn-ún pàápàá orúkọ táwọn fúnra wọn kò mọ ìtumọ̀ ẹ̀ ṣùgbọ́n bóyá torí bó ṣe dùn ó pè lẹ́nu sí ká sọ bẹ́ẹ̀ tàbí pé nítorí pé àwọn èèyàn kan ń jẹ bóyá torí pé jáláwọ̀ funfun wọ́n fẹ́ràn láti máa sọ ọmọ wọn nírú àwọn orúkọ bẹ́ẹ̀ bíi oríṣiríṣi Greg Fred Mr Stone so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jọ̀ọ́ kí ni àtúnkọ sí yín lórí ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. orúkọ tí wọ́n sọ wọ́n tó jẹ́ orúkọ òkèèrè ó dáa kò dẹ̀ tún dáa. ọ̀nà wo ló gbà dáa o. ó dáa tó o bá mọ̀ túmọ̀ ẹ̀ kó dùn lẹ́nu kọ́ ló ṣe pàtàkì àìdùn lẹ́nu kọ́ ló ṣe pàtàkì ǹjẹ́ o ti ẹ̀ mọ̀ túmọ̀ orúkọ tó sọ ọmọ. orúkọ tó sọ ọmọ tó bá ti jẹ́ pé orúkọ tó dáa ni ó lè sọ mo sáà lọ́mọ mo lọ́mọ tí mo sọ ní Chigozie ọmọ mi tó lùlù ní church is the music director nǹkan tá a fi fún ní music director ni pé ó lè play instrument ó lè kọrin ó lè play keyboard ó lè lo drum set òun kọ́ ni choir but he is the music director so he knows much about music choir leader choir mistress wọn kò mọ guitar ta kò mọ keyboard play òun ni mo sọ ní Chigozie mo dẹ̀ sọ ní compassion lórúkọ tó yìnbó a dẹ̀ sọ ní Olúwatúnmiṣe ní ti Yorùbá kí ló dé tí mo fi sọ ní Chigozie ìgbà tí ìyá ẹ wà nínú oyún ẹ mo lọ síbi tó ti ń ta nǹkan ọmọ bọ́ì kan wà Ìgbò ni ó lè dá èèyàn mẹ́jọ lóhùn àdìsẹ́ ta tó wọ́n rọ̀ṣẹ́ ni lọ́jà ìtòkú ló wà àgbà owó lọ́wọ́ na 700 I take from you I go give you 350 I give you na 1000 remain your name money na akéré kan èèyàn bíi mẹ́jọ náà á dẹ̀ wọ́n tó wáyé mo wá lọ fara balẹ̀ mo ní kí ló orúkọ ẹ̀ ó ní Chigozie mo wá béèrè pé kí ni ìtumọ̀ Chigozie wọ́n ní God's blessing ìbùkún Ọlọ́run ó ní mo fi sọ ọmọ mi ní Chigozie òkè àwọn kan sáà sórúkọ Yorùbá mo dẹ̀ confam ẹ̀ láàrin àwọn Ìgbò bíi mẹ́jọ tó lè sọ ọmọ ẹ lórúkọ tí ì ṣe ìlú tiẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀ ló ṣe pàtàkì.
Kódà ṣùgbọ́n àwọn kan máa ń sọ wípé kí ló dé tá a sọ ọmọ wa ní orúkọ tó jẹ́ ti èdè abínibí wa ti Yorùbá tó dùn ún gbọ́ létí tó sì dùn ún sọ lẹ́nu. Fún àpẹẹrẹ ẹ wo orúkọ igbákejì gómìnà tó ti wá padà di gómìnà ìpínlẹ̀ Ondo báyìí, ìyẹn Lucky Orímisàn Ayédàtiwa. Ṣé ẹ tiẹ̀ rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn? Nǹkan tí mi ò tiẹ̀ rí èyí tí ó dẹ́rù bà mí ju Ayédàtiwa. Ayé bọ́ lọ́wọ́ ẹ ó dàtà wa. Ayé bọ́ lọ́wọ́ ẹni tó wà wájú mi ó di tèmi. Ẹ jọ̀ọ́ kẹ́ tó tẹ̀síwájú mo fẹ́ sọ kinní kan. Ṣé ẹ mọ̀ wípé òun gan kọ́ ló bá Akeredolu bẹ̀rẹ̀ ìjọba ní sáà àkọ́kọ́? Ẹni tó kọ́kọ́ bá bẹ̀rẹ̀ orúkọ tiẹ̀ ń jẹ́ Agboola Ajayi ní igbákejì gómìnà àkọ́kọ́ tán kọ́kọ́ jọ bẹ̀rẹ̀ gan nísàn-án nípínlẹ̀ Ondo. Ṣùgbọ́n nígbà tó parí first tenure ìyẹn first term ló di pé wọ́n jà ìyẹn náà ẹnìkan lórí méjì òun náà fẹ́ di gọ́vnà. Àwọn àjọ gbégbá òun bá lọ sínú pátì mi láti ibẹ̀ ó lulẹ̀ Akeredolu wọbẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Akeredolu wá fẹ́ wọlé ó wá lọ fa èèyàn jáde, ẹni tó wá fà jáde ní Lucky tá à ń sọ̀rọ̀ nípa èyí òun ló wá wọbẹ̀. Ìgbà tó wá wọbẹ̀ yẹn Akeredolu sọ àwọn ọ̀rọ̀ kan táwọn èèyàn ń gbé kiri lónìí lójú òpó ayélujára gẹ́gẹ́ bíi pé àrítọ́ka sí pé lóòótọ́ o orí pé orí ẹ ti sàn ẹ́, orí pé o ti wà Lucky, orí pé ayé sì tún lè di tiẹ̀ láìpẹ́ nígbà tó ń bá yẹ̀bà. Akeredolu fún rẹ̀ sọ bẹ́ẹ̀. Ó sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ìyẹn fi hàn wípé orúkọ lágbára. Ẹ wá wo orúkọ Yorùbá yẹn tá a bá ní ká wò ó pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí lè sọ lórí ẹ̀ pé kéèyàn máa sọ ọmọ ẹ̀ lórúkọ Yorùbá. Orúkọ Yorùbá ní ìjìnlẹ̀ ìtumọ̀ púpọ̀. Orúkọ Yorùbá ṣe kí ni? Ó ní ìmọ̀ ìjìnlẹ̀ púpọ̀. Nígbà tí àwọn kọ̀ọ̀kan tó sọ pé mò ń bú Sẹ́ráfù, mò ń bú kíní yọ sí yẹn, wọ́n ṣe mistake o. Sẹ́ráfù náà ti prophesy wípé màá lọ sí mountain of fire. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣùgbọ́n Sẹ́ráfù yẹn àwọn tó bá mọ bàbá àgọ́ ọ̀rà padà nílọrin, bàbá ti kú. Àwọn Sẹ́ráfù àwọn òtítọ́ ti tọ́ nìyẹn. Ṣùgbọ́n wọ́n máa ń sọ kíní kan ní Sẹ́ráfù ibi tí mò ń bọ̀rọ̀ bọ̀ wá ní àwa ní ìran Ísírẹ́lì láfíríkà. Kí ni ìran Ísírẹ́lì? Ẹ lè rí kí ará Ísírẹ́lì sọ ọmọ ẹ̀ lórúkọ burúkú wọn fi. So gbogbo àwọn ọmọ Ọlọ́run tó wà nínú Bíbélì tó nílẹ̀ Ísírẹ́lì wọn forúkọ ṣeré. Amẹ́ríkà, Britain kankan náà ti forúkọ ṣeré náà kíá. Òun ló máa jẹ́ kẹ́lòmíràn. Òun ló fà á ńgbà téèyàn sọ pé mi Mr. Dog. Iron. Ẹ wá wo báwọn òyìnbó yẹn wọ́n ṣe ń bára wọn sùn yẹn. Ìwà pálapàla yẹn ọ̀dọ̀ wọn ló ti wá. Blue film ọ̀dọ̀ wọn ló ti wá. Tó fi kí black tó join wọn. Àwọn ìwà pálapàla tó fi sọ orúkọ wọn ló reflect láyé wọn débẹ̀. Àwọn òyìnbó ò kíá. That is why gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ. Kó o tó sọ ọmọ ẹ lórúkọ òyìnbó, orúkọ òyìnbó ló burú jù o. Lọ wá túmọ̀ ẹ o. Má sọ pé torí pé ó dùn lẹ́nu o. Má lọ sọ ọmọ ní nǹkan tó dùn lẹ́nu tó máa dùn ẹ́. Ó dùn lẹ́nu ṣùgbọ́n á dùn ẹ́ o. Àwọn kan tún sọ wípé tí èèyàn bá sọmọ ẹ̀ ní orúkọ ti Yorùbá jù bẹ́ẹ̀ lọ yóò bá soríire yóò soríire pé bí ò bá ní soríire kò ní ṣe é pé ó dáa káwòrá wa wò nílẹ̀ adúláwọ̀ orúkọ wa tá a sọ pé à ń jẹ́ táwọn bàbá wa tí wọ́n fún àwọn ọmọ kọ̀ọ̀kan tó títí dàsìkò yìí ṣé àwa torí ẹ̀ àwọn kan ní sẹ́ àwa torí ẹ̀ sàn ju àwọn ará òkè ọ̀hún ìyẹn òyìnbó lọ ni ẹ gbọ́. Ẹ mọ̀ wípé kò sí nǹkan láyé tí ò ní ìtumọ̀, kò dẹ̀ sí nǹkan láyé tí ò ní ìpìlẹ̀. Bíbélì sọ pé tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni kí olódodo kí ó ṣe. Ìgbà míì máa wà o ìrìn àjò tí mo rìn yàtọ̀ sí ìrìn àjò tẹ́ rìn. Inú ìrìn àjò tí mo rìn lóòótọ́ mo lè má yí orúkọ mi padà kúrò ní Ògúnbọ̀dé Ògún ṣe kíní kan Ṣàngó ṣe kíní kan Ṣàngó pààyàn. Ṣùgbọ́n mo bá Ọlọ́run pàdé mi ò yí orúkọ tèmi pàdé ṣùgbọ́n àti yí padà fún mi níjọba ọ̀run. Orí bẹ́ẹ̀ ngbà mẹ́ẹ̀ irú èmi báyìí orúkọ sọ́ni bàbá mi yàtọ̀ lù with Ògún àti Ifá ó dẹ̀ wá nù sọ́ni wa Ògún ti Fá tẹ bá dé ìlú wa tó ń pè ní Ìrùkú Èkìtì tó ti ń sìn kì í ṣe fámìlì mo mọ̀ páwọn míì tó bá mọ̀ mí ń sìn wọ́n máa pè mí wọ́n máa kí mi bàbá mi ò ń ṣèyàn yẹpẹrẹ nílùú tí mo ti wá ṣùgbọ́n èmi ni mo yí orúkọ mi padà sí orúkọ bàbá tèmi gangan. Ayọ̀ọlá lórúkọ bàbá tèmi èmi ni Daniel Adéníyì. Torí wípé tá a bá ní kò ní reflect láyé mi tó bá lọ reflect nǹkan
kíní kan wà dáadáa nínú deliverance, kíní kan wà tá ń pè ní collective captivity and selective captivity. Ìgbèkùn gbogbo wa papọ̀ bóyá torí pé a jẹ́ orúkọ kan, ìgbèkùn ẹnìkan ṣoṣo. Ó lè ṣe pé ìgbèkùn yẹn instead of orúkọ tí gbogbo wa jẹ́ tí ò dá yẹn, ó lè ṣe pé èèyàn kan ló máa mú tó di Christian tí ò dẹ̀ ní ṣẹlẹ̀, àwọn tó kọ́ adé máa ṣe rere tí ohun ò dẹ̀ ní ṣe rere. Ìgbèkùn àpapọ̀, ìgbèkùn àdáni àdáyọ láàárín àwọn èèyàn wọ́n dẹ̀ jọ ń jẹ́ the same name, collective captivity and selective captivity. Selective captivity yẹn ló burú jù, gbọ́dọ̀ wá sí máa sọ pé kúkú ṣẹlẹ̀ láàárín ẹ̀gbọ́n mi, kò sílẹ̀ láàárín àwọn àbúrò mi, sókò sínú blood wa, ó wà nínú blood wa ṣùgbọ́n ìwọ nìkan náà select. Bó ṣe rí nìyẹn atọ́kùn. So ṣé wá rí nípa tìyẹn, mo ti sọ orúkọ burúkú, orúkọ òyìnbó ló burú jù. Tó bá lọ sọ ọmọ ẹ ní orúkọ tó yẹ pé ejò ló ń jẹ́ ńkọ́, o dẹ̀ mọ̀ bọ̀ torúkọ sí ó dùn lẹ́nu ṣùgbọ́n ó máa dùn ẹ́ lọ́la. Ó dùn lẹ́nu ṣùgbọ́n ó máa dùn ẹ́ lọ́la. Ó dà, ṣé àwọn ọmọ tó ń jẹ́ orúkọ kan ní kábù ni àbáwọn òbí wọn tó sọ wọ́n kí wọ́n tó gbọ́njú mọ́ orúkọ náà nílé ayé? Òbí ni o. Àwọn òbí mi kíá mo fẹ́ jayé. Àwọn míì wọ́n sọ ọmọ lórúkọ pé pé competition ti pọ̀ jù láyé. Eléyìí ó sọ ọmọ tiẹ̀ ní Luisi, má sọ tèmi ní Luisi Orizo. Ó dẹ̀ ṣe pé Luisi Orizo yẹn anaconda ló túmọ̀ ẹ̀. Ó lè ejò jọ̀gọ̀nà ló ń jẹ́ bẹ́ẹ̀ nígbà míì. Ò dẹ̀ mọ̀ torí pé ó dùn lẹ́nu. Èèyàn sọ ọmọ ẹ̀ ní ọmọ ọgbọ́n rẹ̀ pé wọ́n pe ọmọ kan ní doctor wá ní no kí ní dùn lẹ́nu ju doctor lọ, conductor. Ibi competition ló ti bá yé ọmọ rẹ̀ jẹ́. Ó rò pé conductor dùn ju doctor lọ. Ìyẹn lè díẹ̀ o. Bó ṣe rí nìyẹn. So ṣẹ̀dẹ̀ rí ọ̀làjú ará oko ló burú jù torí pé ìgbàkúgbà ni ará oko ń gba ọ̀làjú. Ẹni tí ò jẹ ayé rí, tí ò tẹ̀sí ayé rí, tọ́lọ̀ wá fún lówó especially nínú family, a kàn máa misbehave. Torí pé kò jẹ ayé rí, kò tẹ̀sí ẹ̀ rí. Bó ṣe rí nìyẹn. Tọ́ ẹ jẹ́ kí n wá tún padà báyìí níbi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Lọ́pọ̀ ìgbà wọ́n ní àwọn tó bá wà nípò wájú yẹn gan ló máa ń rí àdójúkọ jù. Wọ́n dẹ̀ ní àwọn gan ló nílò àdúrà jù nílé ayé yìí. Àwọn kan díke ni ẹni tó bá ti wà nípò ńlá yẹn tàbí ipò number 1, orí ló ṣe bẹ́ẹ̀ fún láti wà bẹ́ẹ̀, so kò nídìí àti ìdààmú ara ẹ̀ mọ́, àkọọ́lẹ̀ àtọ̀run ni ẹ gbọ́. Kò sí lọ́nbẹ̀ o. Kò nílò àti tún máa gbàdúrà mọ́. Ẹni wájú ní láti gbàdúrà púpọ̀. Ṣé ẹ mọ̀ pé ní ìjọ mi kékeré mo sọ fún yín pé òyìnbó ni mo máa ń sọ. Àwọn èèyàn tẹ̀ ní pé mo try ní Yorùbá mi ò. So mo kọ àwọn ìwé kan, mo ní quotable quote púpọ̀. Mo máa ń sọ kí ni kan, one of my quotable quotes is, if you are a fast runner, be faster, because the fastest might be coming behind you. Tó bá jẹ́ ẹni tó mèrè ṣáájú, múra láti ṣáájú ti tẹ́lẹ̀ lọ torí pé ẹni tó mọ̀ ṣáájú ẹ lọ ń bọ̀ lẹ́yìn. Ń bọ̀ lẹ́yìn. Bẹ́ẹ̀ ni sà. Òun ló fa question tẹ béèrè. Kí ni question tẹ béèrè tán sìn? Nípa tó ti wà lórí tí ó wà ní number 1. Number 1 ẹ máa wo àkọ́bí ni number 1. Bẹ́ẹ̀ni. Bíbélì tẹ̀ sọ pé ìwọ yìí orí ni ìwọ yóò jẹ́, ìwọ kì yóò jẹ́ irú. Ẹ máa wo most of the time ní family. Ọlọ́run máa ń ṣàánú àwọn tí ìṣàkọ́bí, ó lè ṣe number 2, number 3, number 4. Èṣù ń bínú sí, ará àdúgbò ń bínú sí, orogún ìyá ń bínú sí. Òun dẹ̀ ló yẹ kó jórí. Òun ló wá máa ń múra dáadáa pé orí náà pè mí sẹ́, ó máa takú ti Jésù. So ẹni iwájú láti múra gidi gan torí pé all eyes are on him. Gbogbo ojú wà lára ẹ̀. Gbogbo ojú wà lára ẹ̀. Bóyá nínú ipò kan ni, bóyá ní ilé iṣẹ́ kan ni. Ẹni iwájú tó lókìkí jù ní ayé àti ọ̀run ni Jésù Kristi torí òun ìyá ẹ̀ kọ́kọ́ bí.
àwọn tó bá jẹ́ pé wọ́n jẹ́ ní iwájú àbí tó jẹ́ bí àkọ́bí kán máa fi ọlá Jésù tọrọ. Ọlọ́run tó ṣàánú fún Jésù Kristi ní pé ní àkọ́bí ni òun dẹ̀ ni wọ́n mọ̀ ní gbogbo fámìlì ẹ̀dùn ní lónìí. Orí ni mímì gbọ́dọ̀ di ìrù. Orí ni mímì gbọ́dọ̀ di ìrù. Bẹ́ẹ̀ mo sọ ìgbà kan wà mo ṣe nígbà tí mo wà ní Kano mo máa ń ṣe fellowship níbì kan Ọlọ́run kan bá mi sọ̀rọ̀ lóru ni bẹ́ẹ̀ ṣe ń gbóhùn mi lọ́nà mo ti gbóhùn o. Ó ní lọ sí dengue àwọn tó bá mọ Kano ọmọ tó jẹ́ dengue ó ní lọ fọ́ ègún àkọ́bí bẹ̀. Brọ́dà kan wà ń bẹ̀ nígbà tí wọ́n gbé kíní jẹ́ àwọn oní sátáláìtì yẹn àbí kí wọ́n máa gbórúkọ ní mo rò pé gbọ́n kan tí mo sọ. Àgbọ́yé. Ìgbà yẹn náà gbé sẹ́lúlà fóònù dé táwọn èèyàn lọ máa ń fowó kọ́ níbẹ̀ yẹn brọ́dà kan wà tó ń pè ní brọ́dà Olú Ìlọrin ni mo ti mọ brọ́dà yẹn gbà tí mo fi ń sáàf tí mo wà ní under mountain of fire. Àwọn pásítọ̀ mi gan prophet náà ń pè mí gbà mo rí àánú gbà mo rí oore ọ̀fẹ́ sharp shooting prophecy ní revelation mi àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yẹn. Bí mo ṣe gbóhùn Ọlọ́run ní kétékété ọ̀dà I heard God audibly ó ní go and break the curse of firstborn at dengue. Mo ń ṣe fellowship nígbà yẹn every bóyá Tuesday ni or Wednesday Ọlọ́run wá ní pé kí n lọ ní wẹ́ẹ́ àmọ́ ní mo ti lọ ní mo ṣe dé nìyẹn wọ́n ní pásítọ̀ ṣé bá ti ṣe fellowship pé kì í ṣe ní fellowship mo ní Ọlọ́run ní pápápá gbogbo wọn. Mo ní God said I should come and break the curse of firstborn. Who is a firstborn here? Ọ̀gá mi tí n bá parọ́ Ọlọ́run rí mi o torí mi ṣe wòlíì èké. Gbogbo àwa 15 tó wà ń bẹ̀ we are firstborn. Bẹ́ẹ̀ mo sọ fún yín firstborn ni gbogbo a dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe deliverance. Brother ọdún yẹn gangan tí mo lọ bá yẹn a parí deliverance mo ń cast away ó dẹ̀ dùn mí. Màá sọ nǹkan tó dùn mí jọ yẹn fún yín. Brother yẹn ni bá a ṣe parí mo ní jẹ́ ká sórí ọ̀fẹ́ ó ní ká sórí ọ̀fẹ́ lóò ní ẹ̀rí. Irú ẹ̀rí wo nìyẹn lójijì? Ó ní bìkan wà tó ń pè ní Yankura yẹn dàbí Òṣòdì èrò máa ń pọ̀ nbẹ̀ ní Kano. Ó lóun rìn lọ láàrin ọjà Yankura ó lóun kan gbọ́ pàá bí ara ó ní orí òun sì làsí méjì kìíní kan kíkẹ́ kó wọ bẹ́ẹ̀ ó ní àtìgbà yẹn ní kíní ẹ̀ ti rìn káàkiri inú ara òun. Ó nígbà tí mo cast ìkan out ó ní òun dẹ̀ tún gbọ́ pàá kíní ẹ̀ tó jáde mo ní ó dùn mí gan nǹkan tó dùn mí nìyẹn mo ní ìbá ká ní mo mọ̀ ni bí mo ṣe ń cast ẹ̀ ó yẹ kí n máa cast ẹ̀ sínú ilẹ̀ àbí inú òkun bí mo ṣe cast ẹ̀ yẹn ó tún wá victim míì ó tún wá ẹni tó rí ẹ̀ gbàbọ̀dé míì orí ẹlòmíì lásán lọ wọ̀ òun ni àwọn tó ń fi wòlíì ṣe yẹ̀yẹ́ wòlíì wà nù wòlíì o lóòótọ́ wọ́n bá wo ayé jẹ́ o wòlíì wà nù wòlíì o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tí mo gbàdúrà fún lónìí ayé wọn dá mo gbàdúrà fún brọ́dà kan mọ́tò ló ń tà within a week tó bá lọ kó mọ́tò bíi 19 cars ó máa tà àwọn tó wà lórí ìgbà wọn rí tà so ìbẹ̀kọ́ náà àsọdùn tàbí kágbéra ẹni ga kọ́ ni mo bá wá so ti yé ń sìn so bí ibo ṣe rìn tiẹ̀ kọ́ ni mo ṣe rìn nǹkan tí mo sọ fún yín nìyẹn bó ṣe rìnrìn àjò ẹ kọ́ ni mo rìnrìn àjò mi. Ó dà ẹlòmíì náà sọ pé òun máa ń gbàdúrà ṣùgbọ́n ibi kan náà ló ń já sí kò tí ì dàbí tó lóòótọ́ ń sún síwájú ṣùgbọ́n kò tí ì tó àbádùá ìṣe lágbára tó. Mo sọ kankan fún àwọn àbúrò mi torí mo lọ sí burial ceremony grandmother mi láti ìjẹta àwa wà níbi tá a lọ́ọ̀jì sí mo wá sọ fún àwọn àbúrò mi nígbà tá à ń gbàdúrà wípé ẹni iṣẹ́ pé ẹ tó gbé àdúrà ó ń gbàdúrà tó ń pàbó ló ń já sí àdúrà gbà òní wípé wọ́n ń gbàdúrà ó gbà òun ń jẹ́ àdúrà tí èèyàn bá gbà tí ò bá gbà kì í ṣàdúrà àwa béèrè mo ní kí let us pray for anointing for answered prayer ìfòróróyàn tí àdúrà fi ń gbà mo rò pé mo wá sọ fún wọn bẹ́ẹ̀ Ọlọ́run sọ pé the Lord is my shepherd I shall not want that is I shall not lack kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ tó fi ń gbàdúrà pé Olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní wọ́n dẹ̀ still is aláìní the reason is that the Lord is your shepherd God said the Lord is my shepherd that is God himself is my shepherd I shall not lack àbí bẹ́ẹ̀ kọ́ you will still lack before because you are not smart. Ọlọ́run ti mú májẹ̀mú tiẹ̀ lẹ̀ pé
nǹkan tó máa dà láyé ni ìgbésẹ̀ wo ni wọ́n gbé. ìgbésẹ̀ wo ló gbé. tẹ́ ẹ bá pè mí ẹ wo láti jẹta kọ́lẹ̀ tí ń pè mí ni ẹ ní interview pẹ̀lú mi. tẹ́ ẹ bá serious ẹ̀ ní bá mi nà ó mo dẹ̀ sọ fún yín pé mo travel ẹ̀dẹ̀ mi ò kí ń parọ́ mo ṣẹ̀ dé náà lẹ́dẹ̀ yìí. so ẹ̀yin smart ni láti yẹn tí n bá tẹ̀ pé nọ́mbà ẹ̀ wọ́n lè má gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó smart ni wàá máa pè títí wọ́n máa fi gbé e ni. ọkùnrin kan lórí prógámù yìí ló ti pè mí láti ìlú òtẹ̀ ní Warri mo pray fún mo dẹ̀ ní kó ṣe àwọn kankan létà àwọn ọkọ̀ mi ò gbúrò ẹ̀ bọ̀ mo sọ fún wípé mo tún sọ fún pé kó pè mí lóru ní láti òun dúpẹ́ mo ní má wọrí torí mo ṣe ń gbàdúrà fún ní ẹ̀mí Ọlọ́run sọ pé make sure kó gbàdúrà fún brọ́dà yìí bó ti wù kí ṣẹ̀dú ẹ̀ tight tó ó dẹ̀ pè mí lóru mo dúró de títí ara wọn lẹ́yìn ìgbà tí mo gbàdúrà tán mo gbọ́ aago ẹ̀ báyìí mo gbé mo gbàdúrà fún èmi àti ẹ̀jọ́ ń gbàdúrà fún bíi 3 days so bó ṣe rí nìyẹn sà èèyàn ló máa múra sọ̀rọ̀ ara ẹ̀ so àdúrà kò sádùà tí ò kì í gbà kò sádùà tí Ọlọ́run ò kì í gbọ́ ṣùgbọ́n kí ni effort ìwọ tó ń gbàdúrà yẹn ǹjẹ́ o serious ń gbàdúrà yẹn ǹjẹ́ o mọ nǹkan tó yẹ kó o pè ǹjẹ́ o gbà fàwẹ̀ kún níbi tó ti burú. ẹ jẹ́ kí wọ́n padà lọ sí ibi tá a ti bẹ̀rẹ̀ ètò yìí gangan okay sir. torí ní tí mo fẹ́ fàyọ tá a fi ń lọ bá a ṣe ń lọ yìí ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ táwọn wòlíì máa ń sọ nípa pàápàá wà darí lórílẹ̀‐èdè ọ̀pọ̀ rẹ̀ míì kì í wá sí ìmúṣẹ àbẹ̀rẹ̀ àwọn tó sọ pé Tinubu ò ní wọlé ó sì wọlé àwọn míì á sì tún sọ míì àsọtẹ́lẹ̀ míì á sì tún ṣẹ báwo wá lèèyàn fẹ́ mọ àsọtẹ́lẹ̀ tó lè wá sí ìmúṣẹ tó yẹ kéèyàn ó tètè ṣiṣẹ́ lé lórí àti lè tí kò yẹ kéèyàn ó ṣiṣẹ́ lé lórí. ẹ ṣe sà ṣe rí tó ní Tinubu kò Tinubu yẹn àti mo ti sọ fáwọn èèyàn many times ṣe ń gbọ́ sà. wòlíì wọ̀n yẹn kì í ṣe pé náà kì í bá wọn sọ̀rọ̀ wọn àfarabalẹ̀ Bíbélì sọ pé tí ìwọ bá farabalẹ̀ láti tẹ́tí sí òfin Ọlọ́run tí ìwọ dẹ̀ ṣe báyìí ṣe rí pé nǹkan bíi 3 ló pé papọ̀ nípa nínú farabalẹ̀ yẹn. so àwọn ló they are the architect of their own decay. wọn farabalẹ̀. àwọn ló fọwọ́ ara wọn dá májèlé sórí ayé ara wọn. ọ̀dà báwa la ṣe wá lè máa sọ tẹ́lẹ̀ tó jẹ́ pé ojú òótọ́ tó yẹ kéèyàn tẹ̀lé àti eléyìí tí ò yẹ. àsọtẹ́lẹ̀ tó jẹ́ òtítọ́ ó bẹ̀rẹ̀ láti ẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run òtítọ́ tó níbẹ̀rù Olúwa. ẹ máa wo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó sọ pé ṣọ́ọ̀ṣì ẹ ti pé 30,000 members lọ́jọ́ ẹ ti ṣe kíní kan lójijì ẹ̀dẹ̀ tó gbọ́ wọn mọ́. bàbá Adébóyè tó ti ní million members látijọ́ kí ló dé tí wọ́n sì ń gbọ́. Kumuyi látijọ́ kí ló dé tó sì ń gbọ́. Olukoya báwo náà ṣe ń gbọ́ Oyedepo báwo náà ṣe ń gbọ́ wọn. àtàwọn míì tó jẹ́ pé ìjọ wọn lè má tó tiwọn but wọ́n jó lóòótọ́ kí ló dé tó sì fi relevant irú àwọn tó bá ti mọ̀ pé ó relevant yẹn máa gbọ́ àwọn tí ò relevant náà ó lè ṣe pé àwọn tó ṣe dìde gbọ́ náà but tó bá ti fọ́ǹbù má gbọ́ mọ́. atọ́nidó ẹ̀kan ló mọ bẹ́ẹ̀ni tó bá ti di pé ó dún ẹ lẹ́lẹ́kejì irọ́ ni ó dùn mọ́ ẹni. ẹ̀kan ni Yorùbá sọ pé atọ́nidó mọ ẹ̀kan ni àmọ́ ó tàn mí dó lẹ́lẹ́kejì ó dùn mọ́ ẹni. ó dáa níbi ọ̀rọ̀ wá dé yìí àmọ̀ràn wo lẹ lè fún àwọn èèyàn lórí ẹ̀ kí n tó tún bọ́ sínú ìbéèrè mi. àmọ̀ràn tí mo lè fún àwọn èèyàn ni wípé má dára lé ìránṣẹ́ Ọlọ́run tán èmi gan tí mo bá ẹ sọ má dára lé mi ṣùgbọ́n test mi wò test gbogbo wa ni mi sọ pé ìránṣẹ́ Ọlọ́run kan gbogbo wa ni ṣùgbọ́n as time goes on wàá mọ ẹni tó jókòó. ó dáa ìyẹn gbọ́ títà ó jókòó àwọn wòlíì lóríṣiríṣi wọn ti ń jáde síta oníkàlùkù ń sọ àwọn àsọtẹ́lẹ̀ tiwọn fún tọdún 2024 ǹjọ́ náà wọn àfi nǹkan kan hàn yín bí tó bá sì jẹ́ kó fi hàn yín torí àwọn míì wọn á ní àwọn ò rí nǹkan kan àwọn míì á ní àwọn rí o ǹjọ́ tọ́lọ́run bá fi hàn yín kí lọ́lọ́run fi hàn yín fún tọdún 2024. Ọlọ́run fi hàn mí pé ìyàn tó ń rákòrò la ní tẹ́lẹ̀ ìyàn tó ń fò la máa ní tí Ọlọ́run ò bá dá sí.
èèyàn kíkan ní èèyàn mú èèyàn tó rà ó ní we have ọ̀wọ́n gógó oúnjẹ. ó ní we are going to have a galloping inflation unless intervention. àìtó oúnjẹ mo fẹ́ correct ara mi láàrin yẹn kì í ṣe ọ̀wọ́n gógó oúnjẹ àìtó oúnjẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mo wá ní Ọlọ́run kí ni ìtumọ̀ kí ni ìṣàánú mi. ẹ̀mí Ọlọ́run wá sọ wípé ìgbékalẹ̀ wà nínú ìjọba òkùnkùn fún nǹkan méjì. nǹkan méjì yẹn ó yàtọ̀ sí à ń kówó jẹ àkówó jẹ o. nǹkan méjì yẹn ló máa jẹ́ kí individual ká lè ní employment ara wa tí ó yẹ pé wọ́n bá tẹ̀ ń kówó wa jẹ ní gọ́ọ̀mẹ̀ntì àwa náà máa ní nǹkan lọ́wọ́ ara wa. wọ́n á ní nǹkan méjì wo. kí ni nǹkan méjì náà? iná àti epo. iná mọ̀nàmọ́ná àti epo petroleum. ó ní tí méjèèjì bá ti wà ní Nàìjíríà tí ẹ̀ nímọ̀ kan kówó jẹ mọ́ torí pé òun ló máa jẹ́ kẹ́ni kálukú mọ̀ bí tó ń lọ. ẹ wo Cadbury oko Nàìjíríà, Dunlop táyà oko Nàìjíríà, Michelin oko táyà oko Nàìjíríà, gbogbo wọn lọ Ghana. wọ́n dẹ̀ sọ pé Ghana yẹn ò pé àwọn pé Nàìjíríà ló pé àwọn pé díìsù táwọn tó fẹ́ máa lò gan ó tún pa ó ju èrè táwọn pa lọ. and a lot of things ọlọ́mọ ní àmúni yàtọ̀ sí pé mo jẹ́ economist because I read financial management ní PGD mi ní university. so ẹ má jẹ́ kí n tàn yín at least ẹni tí ò gbọ́n gan tó bá sọ pé wòlíì ìfọgbọ́n gbé mo rò pé ọgbọ́n yẹn náà dà. káti ẹ̀ gbà pé kì í ṣàsọtẹ́lẹ̀ ẹ̀yin náà ẹ wò ó. ó ní galloping inflation èèyàn tó ń fò ó máa bẹ̀rẹ̀ èèyàn tó ń rákòrò la ní tẹ́lẹ̀ pé èèyàn mú ó sì ń rákòrò ni èyí tó ń fò ń bọ̀ lọ́nà tí Ọlọ́run ò bá dá sí i báwo lọ́lọ́run sì lè dá sí i ni kí Ọlọ́run bá wa kó sínú wọn kán bá wa ṣe iná wa kan epo ọgbọ́n tó dẹ̀ máa dá kó wálẹ̀ ibi tí Ọlọ́run ti wá tó wá bá mi sọ̀rọ̀ mí ànádà àsọtẹ́lẹ̀ fún ọdún tó ń bọ̀ òun ni wípé ṣé ẹ mọ̀ pé Nàìjíríà ti ṣe ilé epo ti Port Harcourt báyìí. ìgbékalẹ̀ Sátánì ni wípé tó bá ṣe ilé epo yẹn gan àárín ara wọn náà tó máa fi jẹ́ mùlá àfi tí Ọlọ́run bá dá sí i. kí ni àwọn èèyàn wà ṣètò lòun fi dá sí i gan báyìí. Ọlọ́run bá mi sọ̀rọ̀ pé spiritual again ni o another àsọtẹ́lẹ̀ ni pé unless we have the spiritual leaders that are the cutting edge until they come together. kí ni àwọn spiritual leaders tó wà the cutting edge àwọn tó gbọ́ wọn Ọlọ́run ní gbogbo ìgbà wọ́n jẹ́ bí bàbá fún wa bí irú àwọn bàbá wa Olukoya bí irú bàbá Adeboye kan parapọ̀ ọjọ́ wo lẹ ti gbọ́ pé gbogbo wọn parapọ̀ tó gbàdúrà fún Nàìjíríà rẹ̀. denomination mi ni gbogbo wọn bá kiri mi ò bú wọn pọ̀ tó tọ́ mo sọ fún yín I'm an evangelist. pé kí wọ́n kóra wọn jọ pọ̀ fún àdúrà. ọjọ́ mélòó lẹ gbọ́ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé mo sọ fún yín ọjọ́ mélòó lẹ gbọ́ wípé ọ̀gá Mountain of Fire ó join ọ̀gá Redeem ó join ọ̀gá Winners ó join ọ̀gá Deeper Life àti àwọn tó top báyẹn tá à ń tẹ̀lé wípé wọ́n pera wọn jọ wọ́n dẹ̀ sọ pé ẹ̀yin Nàìjíríà o báyìí ló máa ṣẹlẹ̀ sí ìwọ Kristẹni tó bá gbọ́ ìpè tó ṣe ìpè àdúrà àti àwẹ̀. ẹgbọ́n kan tó ṣẹlẹ̀ nínú 1 Samuel chapter 11 ni wọ́n ní àwọn kọ̀ọ̀kan pè ní Ammonite àwọn Ammoni wọ́n ní wọ́n cheat àwọn ọmọ Israẹli débi pé wọ́n ní àwọn Israẹli sọ pé nǹkan ti yẹ ìnira tẹ̀ ń fún wa yóò ti pọ̀ jù ẹ̀tẹ̀ wá bá wa dá májẹ̀mú kí lè fẹ́ ká ṣe tẹ̀ máa fi mú ìnira yìí wọ́n ní ìdíwọ́n lè tẹ̀ táwọn lè ṣe ni wípé káwọn yọ ojú ọ̀tún yín láti fi disgrace àwọn gbogbo Israẹli wọ́n ní inú wa bí ọba Sọ́ọ̀lù wọ́n ló wá sọ pé òkè nígbà tó sọ sórí yẹn fún wọ́n ní ọba Sọ́ọ̀lù wá pa àgbò jẹ́ pé ìgbà yẹn wọ́n máa ń sin ẹran ó pa ẹran yẹn ó dẹ̀ pín sí yẹlẹyẹlẹ wọ́n wá fi ṣe káàkiri kéré o káàkiri gbogbo ilẹ̀ Israẹli as a country. báyìí la ṣe máa ṣe fún ẹni tí ò bá gbé àwẹ̀ àti àdúrà tọ́nà máa fi gbà wá lọ́wọ́ àwọn Ammoni wọn náà fi ṣẹ́gun ogun yẹn káwọn bàbá yìí máa pe àwọn ti ṣe mọ́mọ́ Bíbélì. pé ìtọ́nà fi hàn yín nìyẹn. my doctrine is the best ìgbékalẹ̀ mi ló dáa jù ìjọ mi ló ga jù
àwọn nìkan kọ́ ni mo ń bá sọ̀rọ̀ àtàwọn ìjọ mi ìtakáàkiri gbogbo àgbáyé o ìjọ mi ló tóbi jù èmi ni mo fẹ́ lo jet èmi mo fẹ́ lo jeep àní ò dáa èmi náà ń fẹ́ pé ẹ̀yin náà ń fẹ́ èmi náà ń fẹ́ tọ́lọ́ bá ṣe fún mi ṣùgbọ́n ká lò ó ní ọ̀nà tó tọ́ èmi mo fẹ́ lo jeep èmi mo fẹ́ lo kíní òun ni gbogbo wọn tẹ̀lé òun ni gbogbo wọn bá ká bó ṣe rí nìyẹn. tọ ọ̀rọ̀ rí o fún ti àsọtẹ́lẹ̀ ọdún 2024 kí wàá làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ẹ̀mí Ọlọ́run bẹ́ẹ̀ wá bá mi sọ̀rọ̀ kan kí ni? ó ní káwọn èèyàn lọ LAN ó jẹ́ Christian ó jẹ́ Christian kó lọ LAN bó ṣe ń gbàwé àti àdúrà pẹ̀lú nǹkan kan àdúrà kókó ẹ̀bẹ̀ àdúrà kan kókó ẹ̀bẹ̀ àdúrà kan. nǹkan tí mo fẹ́ ṣe ní Olúwa bá mi dáwọ́lé kí n ṣe rere. ẹ yé wá iṣẹ́ ìjọba kiri kí ló dé? gba àdúrà tí wàá fi gba ẹni tó kàwé ṣiṣẹ́ gba àdúrà débi pé you will become an employer not an employee. ṣùgbọ́n kó má gbé gbèsè. ibi tí mo sọ àfi kó gbé ìgbésẹ̀ yìí náà ni ìgbésẹ̀ àdúrà yìí náà ni àdúrà là ń gbà ó gbà bọ́lọ́run ti fẹ́ kó gbà ni kò sẹ́ni kan tó lè parọ́ pé àdúrà òkú gbà. ẹlòmíì ò ní nǹkan tó ń ṣe ìwọ̀n yóò máa gbàdúrà pé kó náà gba tó ti kàwé ṣiṣẹ́ bó lè fẹ́ ṣe yẹn. ṣé wà nínú nǹkan tọ́lọ́run fi hàn yín náà? ẹni tí ò ní nǹkan tó fẹ́ ṣe. tí ò ní nǹkan kan tó gbé dání ìwọ náà gbàdúrà pé Olúwa dákun jẹ́ lè gba àwọn èèyàn ṣiṣẹ́. ẹni tí ò ní nǹkan tó gbé dání ṣe rí wípé èébú tiẹ̀ ni already ẹni tí ò ní nǹkan tó gbé dání. ìyẹn ni pé àsọtẹ́lẹ̀ báyìí àwọn tó bá mú báyìí ni àwọn tó ti ní nǹkan tí wọ́n gbé dání. bẹ́ẹ̀ ni tó o bá ní nǹkan tó gbé dání ọ̀tọ̀ ní ààyè wíwà ṣe wá nǹkan tí wàá gbé dání ọ̀tọ̀ ní ààyè àdúrà olóò nílò aláàánú o gbàdúrà ẹ̀mí fẹ́ bọ́ o dẹ̀dọ́ sínú yàrá aláàánú dẹ̀ wá ń gbòòrò tó o ṣe torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ láàyè àdúrà ọ̀tọ̀ láàyè ìgbésẹ̀ bó ṣe rí yẹn sá bẹ́ẹ̀ ni sá. ọ̀rọ̀ rí o tọ̀ ẹ̀kọ́ ńlá. ṣùgbọ́n àfi yé mi wípé Nàìjíríà máa dá ní next year tí àwọn kẹ̀kẹ́ ráńpẹ́ tí mo sọ fún yín ó tó bí ní on 31st mo ní about 12 things tí mo fẹ́ bá gbogbo èèyàn sọ àti gbogbo Nàìjíríà ṣùgbọ́n díẹ̀ tí mo lè sọ ni mo sọ fún yín. ó dáa gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣé ìyẹn fi hàn wípé ọdún 2023 ṣé ó máa burú ju 2024 lọ ni àbí 2024 ló máa sàn ju 2023? Thou shall not lack ọ̀dọ̀ Ọlọ́run ni thou must be smart ọ̀dọ̀ ara ẹni. ọdún 2024 ó máa dáa fún àwọn tó smart pẹ̀lú Ọlọ́run ọdún 2024 ó máa burú ju 2023 lọ fún 2023 fún àwọn tí ò mọ ọ̀nà bó ṣe máa smart. Ọlọ́run ní kò ò lè lack ó ti sọ tiẹ̀ bọ́ kí ló dé tí gbogbo èèyàn ilẹ̀ bọ́rọ̀ débẹ̀ o kí ló dé tí gbogbo èèyàn fi ń gbàdúrà tí ó gbà ò ní wípé wọn smart láti key sí thou shall not lack. ó dáa ẹ bá dárúkọ yín fáwọn tó wò yín. èmi ni Daniel Apostle Ayọ̀ọ́lá Apostle Daniel Ayọ̀ọ́lá ti ìjọ the Trust of Christ and Miracles Church TCMC aka Wisdom and Wonders Chapel ní ìlú Adigbe Abẹ́òkúta H Court Street. ẹ jọ̀ọ́ ẹ bá wa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ni 0803 1114450 0803 1114450. tọ́ ọ̀rọ̀ rí o ó dà ẹ fáwọn èèyàn lámọ̀ràn ní ṣókí. àmọ̀ràn tí mo fẹ́ fún wa ni wípé ẹ jọ̀ọ́ ẹ̀mí Ọlọ́run bá mi sọ̀rọ̀ kan ẹ máa ṣoore. oore. bẹ́ẹ̀ ni kẹ́dẹ̀ fi àwẹ̀ àti àdúrà tì máa ṣoore fún ìjọ Ọlọ́run ṣoore fún ìránṣẹ́ Ọlọ́run ṣoore fún opó ṣoore fún ọmọ aláìní baba kó wá fi àdúrà àti àwẹ̀ tí pé Olúwa kó wá sọ àdúrà di àdúrà Ezikaya. Olúwa wo nǹkan tí mò ń ṣe kó fi dá mi lọ́lá ó tán ó ju oògùn owó lọ. ó dà àwọn èèyàn kan tiẹ̀ ń sọ wípé àníṣe àwọn rí fídíò tí a ṣe kọjá àwọn sì rí àwòrán ilé ìjọsìn pé ó mà wu àwọn
káwọn ó tiẹ̀ gbìyànjú. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wà ńbẹ̀ torí àwọn tó ń sọ pé bóyá kẹ́ ẹ tún pè sà. Ṣé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti ní? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín bákan náà àti account number àjọ. Màá tún fi hàn wọ́n, a tún máa fi fídíò yẹn hàn wọ́n nípa ilé ìjọ tí wọ́n ń kọ́ lọ́wọ́ báyìí. Ọ̀yá. Lẹ́ẹ̀kan sí orúkọ mi òun ni Daniel Ayọ̀ọ́lá. Nọ́mbà ìbánisọ̀rọ̀ ni 0803111 mẹ́ta 44 àbí tẹ́ bá dẹ̀ fẹ́ kí n pè báyìí 0803-111-4450. Tọ́ ó dà account number ńkọ́? Account number yẹn ni 081-85-18-672 access. Ẹ já máa yọ̀ǹda yín, orúkọ yín lẹ́ẹ̀kan sí. Èmi náà ni Apostle Daniel Adeniyi Ayọ̀ọ́lá. Tọ́ ẹ ṣeun o. A mọ̀ wípé ọdún ti tán, ìyẹn 2023 ògbólógbò rẹ̀ ó ti kó gbá wọlé, ó tiẹ̀ ti kó gbá wọlé ni. Ó fi ọ̀pọ̀lọpọ̀ lọ́dún yìí 2024 èmi mọ̀ pé yóò san gbogbo wa síre lágbára lọ́wọ́ Ọlọ́run. Èmi wá fẹ́ fẹ̀mí ìmoore hàn sí gbogbo ẹ̀yin èèyàn, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa láti orílẹ̀-èdè Amẹ́ríkà ni, láti UK ni, láti Australia ni, láti Austria ni, láti Germany ni, jákèjádò àgbáyé wípé ẹ ṣeun o fún ìkànnì Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ẹ ṣeun o tẹ́ ń wò wá ní gbogbo ìgbà. Ẹ ṣeun o tẹ́ ń nífẹ̀ẹ́ wa. Ẹ ṣeun o tẹ́ sì ń fi kọ́mẹ̀ǹtì yín ránṣẹ́ táwa náà sì fi ń wo ohun tó wà lọ́kàn yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń bá wa lọ lórí àwọn ètò wa tá à ń ṣe lórí BTV, ìyẹn Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Mo wá tún fẹ́ dúpẹ́ ràbàndẹ̀ lọ́wọ́ àwọn tó tún bá wa wo fídíò pín ètò wa káàkiri, àwọn tó ń ṣíà ẹ̀. Iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe torí pé bẹ́yìn ò bá ṣíà ẹ̀ fẹ́ lòmíì, báwo ni ó ṣe rí wò, àti pé báwo lòun náà ó ṣe tún mú tuntun nínú àwọn nǹkan míì tá à ń gbé jáde lórí ìkànnì yìí. Mo mọ̀ wípé ẹ̀yin lè yan wa, àwa náà sì lè yan yín o. Bẹ́yìn ò bá mọ̀ jẹ́ tẹni kì í wò kàn ní ẹni. Ìfẹ́ wa tẹ́ ẹ ní lẹ fi ń wò kàn ní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ní gbogbo ìgbà ló ní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Gbogbo ẹ̀yin èèyàn wa láti òkè òkun lọ́hùn-ún tẹ́ ń wò wá, tẹ́ sì ń pè wá fún iṣẹ́, yálà láti wá ṣe MC ni, ẹ̀yin tẹ́ gbé advert fún wa, ẹ̀yin tẹ́ tiẹ̀ tún gbé e sórí ìkànnì wa, gbogbo yín pátápátá la mọ rírì. Mélòó la fẹ́ dákọ, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Fotimi affiliate. Ẹ ṣeun o, a mọ rírì yín púpọ̀ fún ìfẹ́ yín àti ìnáwó sí yín fáwọn ẹlòmíì lórí ìkànnì wa. Kò mọ síbẹ̀ nìkan, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Mrs. Ṣólọlá láti ilẹ̀ UK lọ́hùn-ún. A dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa gbogbo láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ wò pọ̀pọ̀pọ̀, ṣùgbọ́n nínú ètò wa míì tá a tún ṣe, a farabalẹ̀ dúpẹ́ tọ́pẹ́ dákọ gbogbo yín. A sì tún lè dá tán torí tá a bá sọ pé ká dá tán, odidi ọjọ́ kan á lọ, ọjọ́ méjì á lọ, mélòó la fẹ́ kà. A mọ rírì yín o, ẹ ṣeun púpọ̀. Ọdún 2024 yóò túbọ̀ dáa jù báyìí lọ lórí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ máa fojú sọ́nà fáwọn nǹkan tuntun tá a tún máa mú jáde lórí Bẹ́mbẹ́yẹ́kẹ́ comedy. Ètò wa kan míì ni lórí YouTube. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tún jọ máa pàdé níbẹ̀. Ìdàgbàsókè òwe fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá lóòótọ́ ń pani lẹ́rìn ṣùgbọ́n mẹ́kọ̀ọ́ dání. A tún jọ pàdé ńbẹ̀ láti tún jọ máa kẹ́kọ̀ọ́ rẹ́rìn-ín dunnú wọdún 2024 tá a wà yìí lọ báhùn. Mo yá èdè yẹn, ó ti yé yín. Ẹ ṣeun púpọ̀. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Ó dìgbà kan náà. Ẹ lọ sí comment section, ẹ dẹ̀ share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́.
D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. BEMBEYEKE TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. BEMBEYEKE TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. BEMBEYEKE TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbàyè òun ni ẹ máa wò. sọpọ̀ ti lọ BEMBEYEKE TV ilẹ̀ tí máa rí bẹ́bẹ́ ìkànnì ìlóyìn ládùn jù Daniel Salomon ló mú mi gbàyè òun ni ẹ máa wò.